ṣe lọ́rọ̀ tó wà nílẹ̀ tí ò bá kí n ṣe ìtàn ní kí n bẹ̀bẹ̀ mi ò ní bẹ̀ o. ẹ gbé ọba ìlú wá sórí social media kó máa wá bù ọ̀dọ̀ ọmọ Yorùbá ni mo ti rí. mo ò kó jẹ́ o ọ̀rọ̀ ẹnu wọn kọ́ ni ọ̀rọ̀ Ìlọrin tọ́ sí ẹnu wọn kọ́ ẹnu wọn ò tiẹ̀ gbá rárá ni. kí n tí à ń bá àwọn àáfàá wí sí òun ni wípé kí àwọn àáfàá má di olóògùn. tó bá fi dídá mi I'm sorry to say mi ò ní bẹ̀ ẹnì kankan mi ò ní bẹ̀ alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni wípé mo ò kọ́rọ̀ mi jẹ nípa ìtàn tí Gani Adams tí ó tó sọ ní orí ọ̀rọ̀ Ìlọrin àwọn kọ́ ni wọ́n máa sọ ìtàn Ìlọrin kò kàn wọ́n. kò sí nǹkan tó kàn wọ́n at least àgbàlagbà ni wọ́n nínú religions titi wọn náà àgbàlagbà ni wọ́n èmi rò pé wọ́n ní tí ibì kan bá ń dàrú tí àgbàlagbà bá wọ ọbẹ̀ ibẹ̀ yẹn ó gbọ́dọ̀ tò at least àwọn fúnra wọn rí àwọn fídíòs tí wọ́n ń ṣe kó tó di pé ó wá kan àwa nígbà tó wá kan tiwa tán àwa rí ẹjọ́ wá jáde ẹjọ́ bẹ̀rẹ̀ sí ní jáde. Allahu Akbar. So mo ò kó jẹ́ o ọ̀rọ̀ ẹnu wọn kọ́ ni ọ̀rọ̀ Ìlọrin tọ́ sí ẹnu wọn kọ́ ẹnu wọn ò tiẹ̀ gbá rárá ni mo bẹ̀ wọ́n nítorí wípé mo sọ wọn ọ̀rọ̀ kankan sí wọn tí ò yẹ kí n sọ sí wọn gẹ́gẹ́ bí bọ́n ṣe jù mí lọ torí because tó bá wo èmi àti wọn bóyá bí last born ni màá tẹ̀ wá jẹ́ sí wọn bóyá màá jẹ́ last born sí wọn tó bá dẹ̀ ń jẹ́ ṣéwù ní mi ò nílò pé mo jẹ́ last born sí wọn mi ní bẹ́ẹ̀ adúpẹ́ Ọlọ́run ò bá wa san yín lẹ́san rẹ̀ ọmọ wọn lẹ́ni tá a kọ́ níkà tó ṣe kà náà ó fẹ́ tinú ara rẹ̀ ṣe ni ẹni tá a sì ní kọ́ ní rere pé kó ṣe rere ọmọ rere ni rere sì ń wù ṣe náà ni ló jẹ́ ẹ ṣe Ọlọ́run bá wa pọ́n yín lé a wá fi àsìkò yìí bẹ gbogbo mùsùlùmí tí àwọn fi ojú kejì wò gbogbo mùsùlùmí kí la bẹ̀bẹ̀ sí ẹ̀yin náà right àmọ́ ẹ jẹ́ ká fojú ti àwọn ọmọ wa tí ń bọ̀ lọ́la òun ni ẹ jẹ́ ká fi wò ẹ dákun torí ọmọ mi ń bẹ ó fẹ́ kẹ́kọ̀ọ́ lára àwa tá à ń sọ̀rọ̀ ni ọmọ mi ń bẹ ó fẹ́ kẹ́kọ̀ọ́ ni tó bá ti wá rí wípé ẹnìkan bú ẹni tó jù ú lọ tí wọ́n tún wá ×2 torí pé èmi ò rí ẹ̀kọ́ kankan lára ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí social media tí wọ́n wá láti ilẹ̀ Yorùbá. ẹ lọ́rọ̀ tó wà nílẹ̀ tí ò bá kí n ṣe ìtàn ní kí n bẹ̀bẹ̀ mi ò ní bẹ̀ o nítorí wípé kò sí bí oògùn èèyàn ṣe lè tó fẹ́ tó tọ́ lọ́hùn. Allahu Akbar. gbogbo agbára kò sírú agbára tó lè ní tó fẹ́ tó tọ́ lọ́hùn èmi ò ní bẹ̀ bí ò bá kí n ṣe ẹ̀yin tẹ́ sọ pé kí n bẹ̀ èmi ò dẹ̀ ríra mi gẹ́gẹ́ bí ẹni tó jẹ̀bi. Alhamdulillah Ọlọ́run ó jẹ́ àárín yín pé ẹ rí i pé níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà gan-an mo sọ fún yín pé kì í ṣe pé ẹ jẹ̀bi àmọ́ n tó jẹ́ kí n sọ pé kí ìyá yóò bẹ̀bẹ̀ òun ni wípé àmọ́ àwọn ọmọ tí ń bọ̀ lọ́la tí wọ́n wo àwọn fídíò tá à ń ṣe kalẹ̀ yìí a fẹ́ kí fídíò yìí kó máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn tí ń bọ̀ lọ́la tó já sí wípé tí wọ́n bá wo fídíò yìí wọ́n lè rí wípé téèyàn bá ṣe àgbàlagbà kéèyàn bẹ̀bẹ̀ ló dáa ẹ rí i pé àwọn tá à ń bẹ̀ yìí wọ́n yé sáfọ́jú o làákàyè wọn ò sì kú tí ẹnìkan lára wọn tó fi ń mú àwọn àgbààgbà fáà nílẹ̀ Yorùbá tí ń bú wọn. ó bú bàbá wa Muideen Bello nílùú Ìbàdàn ó bú bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin Sheikhu wallahu ya'zimuka minan nas la takhafu darakan wala tahsha wala hawla wala quwwata illa billahil aliyyil azim. ó bú bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin ó bú bàbá wa Òkútagídí ó bú bàbá wa Sheikh Adam ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà nínú ẹ̀sìn làwọn ọmọ wọn yìí ń bú o àwọn àgbàlagbà tá a ní kí wọ́n bẹ̀ yìí wọn ò jáde o kí wọ́n bá ọmọ tí wọ́n wí o àmọ́ àwa mọ̀ bóyá nínú ẹ̀sìn tiwọn bóyá ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ ni wípé bóyá kọ́ ọmọ kékeré ó bú àgbàlagbà bóyá ń bẹ nínú ẹ̀sìn tiwọn ni ò jẹ́ káwọn ó sọ̀rọ̀ kí ọmọ ènìyàn ní àyà láti gbé àwọn àfáà tí wọ́n ṣe wàhálà kí wọ́n wá gbé wá sórí social media kí wọ́n máa bú wọn ilẹ̀ Yorùbá lèmi ti kọ́kọ́ kéèyàn gbé ọba ìlú wá sórí social media kó máa wá bú
ọ̀dọ̀ ọmọ Yorùbá ni mo ti rí. Ẹ wo bàbá wa Olúwo tìlú Wo, kéèyàn gbé adúrú bàbá òun wá sórí Facebook kó sì mọ̀ wá lálẹ́ ẹ̀. Bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, kéèyàn gbé wá sórí social media kó sì mọ̀ wá lálẹ́ ẹ̀. Ilẹ̀ Yorùbá la ti rí. Ẹlẹ́ẹ̀kẹta, bàbá wa Tìmì of Ẹdẹ, kéèyàn gbé wá sórí social media kéèyàn máa wá bú. Ọ̀dọ̀ ọmọ Yorùbá mo ti kọ́kọ́ rí pé èèyàn máa ń lálà sí àgbàlagbà lórí social media in public, kí ẹ lálà sí àgbàlagbà. Ilẹ̀ Yorùbá mo ti kọ́kọ́ rí. Bàbá wa ọba Ọ̀yọ́ títà náà Aláàfin Ọ̀yọ́, bí bàbá òun ti ní ọjọ́ lórí tó ṣe jẹ́ pé tí wọ́n bá ń sa àwọn tó ní ọjọ́ lórí nílẹ̀ Yorùbá, wọ́n fi bàbá òun sínú àwọn tẹ́mi wọn gùn. Ọba tún wá ni wọ́n, wọn ò tún wá jẹ́ ọba lásán, àgbàlagbà tún ni wọ́n. Tá a bá tún sọ pé ká tún wò pé ordinarily àgbàlagbà ni wọ́n. Kéèyàn wá gbèrú bàbá àwọn wá sórí social media kó mọ wá bu. Ọ̀dọ̀ àwọn ọmọ Yorùbá la ti rí. Táwa náà bá tún wá kò sí ká tún mọ bú àgbàlagbà, àwa náà ti wà nínú àwùjọ àwọn irú àwọn báwọn. Ìdí nù tá a fi wò wípé ká ṣe báyìí ló dáa. Ajá wa Ibadatullah, mo dúpẹ́ fún yín gan on behalf of all Muslims àgbáńlá ayé. Irúgbà tí bàbá wa Òkútagídí tí wọ́n gbé arábìnrin wọn lọ sí ilé ẹjọ́, àwọn kan sì ń wá sábẹ́ kọ́mẹ́ǹtì, wọ́n ń pe Islam ní ẹlẹ́sìn jàgídíjàgan. Ṣé wọn mọ̀ túmọ̀ jàgídíjàgan ni? Èèyàn tó wò pé ẹni yìí ṣẹ̀mí, Ìyá Ọ̀ṣun tó bú bàbá wa Òkútagídí, àwọn èèyàn mọ̀mọ́ ilé rẹ̀ ńlọrin, àmọ̀mọ́ àwọn ọmọ rẹ̀, àmọ̀mọ́ àwọn fámìlì rẹ̀. Ìlọrin Muslims wọn ò kóra wọn jọ kán lọ sùn lé ìyá yìí ná. Mùsùlùmí Ìlọrin wọ́n mọ̀ ìyá yìí, wọn ò wọlé rẹ̀ lọ́kàn lọ ká a mọ́ kí wọ́n pa á síbẹ̀ báwọn nọ́ọ̀tì ṣe máa ń ṣe. Mùsùlùmí Ìlọrin mọ àwọn ọmọ ìyá yìí, wọn ò kidnap àwọn ọmọ rẹ̀ kí wọ́n gbé wọn pamọ́ kí wọ́n ní àhàn lè mọ̀. Àsúnlé rẹ̀ ná. Wọ́n á wò pé jẹ́ kí n make peace. Irú tó sọ yìí àfi kí n fọ́ra mi mọ́ kí n lọ rìpọ́ọ̀tù ẹ̀ fún ìjọba. Wọ́n wá rìpọ́ọ̀tù ẹ̀ fún ìjọba, ìjọba wa bá wọn dá síbi tí wọ́n ń dá sí lọ́wọ́ báyìí. Tẹ́jọ́ náà sì ti parí, àmọ́ ìyá náà ti ń tọrọ ẹ̀bẹ̀ o, ti ń tọrọ ẹ̀bẹ̀. Ọlọ́run ó foríjìn bàbá Òkútagídí náà, wọ́n sì ti ń ṣègbésẹ̀ lérí àforíjìn rẹ̀. So kí la fẹ́ lò ní wípé èèyàn tó wá ṣerú nǹkan báwọn sáà lè pé lóní jàgídíjàgan, àbáwọn èèyàn mọ tí wọ́n ń pè ní oníjàgídíjàgan ni. Àwọn tó ń kọ́mẹ́ǹtì sí di kínní ìjú àwọn kírísítẹ́nì, àwọn tó kan ti kírísítẹ́nì náà, àwọn nǹkan tó kan kírísítẹ́nì náà ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, àwọn tó kù tó jẹ́ kọ́mẹ́ǹtì tó yẹ kó sọ̀rọ̀ gan wọn ò sọ̀rọ̀. Kírísítẹ́nì yìí náà lọ́rùn agbára òṣì. Ẹ̀yin kírísítẹ́nì ẹ̀dá mi táwọn èèyàn tó ń ṣe ni wípé wọ́n ń sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ àwọn eléwé ọmọ wípé ibà ní Muslim ni wá nílọrin. Kí làwọn eléwé ọmọ wà ní Ìlọrin? kílẹ̀ rí sọ lérí ẹ̀. Now ìlú tẹ́ sọ pé wọ́n ń ta egbògi, wọ́n ń ta nǹkan kan ń bẹ. Alákọ̀ọ́kọ́ ẹlẹ́ran ara ni wá, ara ò kí ń ṣe òkúta. Alákọ̀ọ́kọ́ ni so ewé ọmọ téèyàn bá ń ta pé èèyàn ń ta ewé ọmọ àbí something like that ní ìlú tí wọ́n bá wà, ẹlòmíín síkì tó jẹ́ wípé àgbo abẹ́rẹ́ dókítà ò ní ràn, gbogbo oògùn dókítà ó lè máa ràn kó jẹ́ wípé ọmọ àgbo yẹn ni wọ́n máa ṣe fún tó máa ràn. Ìyẹn ò mí ní pé bóyá èèyàn jẹ́ babaláwo. Ẹlòmíín lóyún tó yẹ pé tó bá bímọ tó wọ́n ní kó lọ jáyẹ kó lọ wá ewé kinní kan kó lọ wéwé gbá kan kó lè fi wẹ ọmọ lórí wípé kinní náà ni. So àìmọye ẹlòmíín tó máa ní egbò ńlá lẹ́sẹ̀ tó jẹ́ pé ewé náà lọ́ máa ní kó lọ wá kó fi ṣe ẹsẹ̀. Pé wọ́n wá ń tẹ ewé nínú Ìlọrin àbọ̀ ń tẹ egbògi àbí wọ́n ń ta something like that nínú Ìlọrin. Ìyẹn ò mí ní wípé bóyá babaláwo ni wọ́n, àwọn babaláwo ló pọ̀ jù ń bẹ̀. Allahu Akbar. Ìyá wa yìí Ọlọ́run ò ní pa làákàyè yín, yóò sì fún yín ní àlékún mímọ̀, yóò sì fi ẹ̀mí gígùn àtàláfíà ara yóò fi ta yín lọ́rẹ. Ṣé wọ́n sọ pé ṣé wọ́n ní egbògi àtewé ṣé babaláwo nìkan lọ́sẹ̀? Òun náà mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ṣé rí ewé àtegbò tá a bá ti lè fi ṣe ìwòsàn, Al-Qur'an Islam ò takò, Ọlọ́run ò takò, Ànábì ò takò. Ká mú ewé káṣíá, ewé mángòrò, èpo ẹ̀yìn ọsàn wẹ́wẹ́ àti ìrẹ́lẹ̀ ìbẹ́pẹ, gbogbo àwọn ewé ọ̀hún àwọn kẹ́míkà kan ń bẹ lára àwọn tó jẹ́ wípé wọ́n sáwọn fún máa gẹ́gẹ́ bí ẹni tó bá ní màlẹ́ríà tí ó lò ó. Kíní náà làwọn baba ńlá wa ń lò tí wọ́n fi ń ṣèwòsàn kó tó di pé abẹ́rẹ́ dé.
kó tó di pé oògùn òyìnbó dé. àwọn bàbá àgbà yẹn tẹ́ bá délé wọn oríṣiríṣi àgbo lẹ́ẹ̀bà nínú ilé wọn. ẹlòmíì ń bẹ oògùn nárùn ló ó mọ̀. ewé ò wá sí lọ́pọ̀lọpọ̀ ẹ̀ǹkùlé mọ́. ewé ò sí lọ́pọ̀lọpọ̀ sọ̀ráńdìsì mọ́ torí pé ìlú ti tóbi. àwọn kan wá fi ń ṣe sẹ́sẹ́ àwọn ò wọnú gbó lọ wọn ò lọ lè já ewé hùn wọn ó dì í kéékèèké oní 100 naira 200 naira wọn ó gbé síbi tí wọ́n ti ń ta ewé ọmọ. kéèyàn ó lọ bẹ̀ wípé mo fẹ́ ra ewé tí ì fi ṣe oògùn bà ì fi ṣe oògùn nárùn ojú mi ń sú òyì máa ń dààmú mi kò tí ì sí tó burú jù ń bẹ̀. kí ló dé tẹ̀ ń lọ abẹ́ kọ́mẹ̀ntì pé kí ló dé tí wọ́n ń ta ewé ọmọ nílọrin eré yín ò pé ni. láì ṣe wípé ìfàtí ẹ̀ tí ẹ̀ mọ tó kàn nú ọ̀rọ̀ yín mọ́ tẹ́ bá mọ tó kàn nú ọ̀rọ̀ yín ni n tí à ń bá àwọn àáfàá wí sí ó ní wípé kí àwọn àáfàá má di olóògùn káwọn àáfàá má di olóògùn ká máa wá gbé kòkò kaná ká máa jó nǹkan tó lágbára ká máa wẹ àwọn ọṣẹ tí ń mí ká máa lọ etí odò lọ wẹ̀ fún ìyàwó oníyàwó gbogbo nǹkan tí Islam takò nu àwa sọ wípé gbogbo mùsùlùmí náà ló mọ̀ níbẹ̀ àwọn tí ò mọ̀ ń bẹ̀ Ọlọ́run kò ṣamọ̀nà wọn. kódà mo rí pásítọ̀ tó jẹ́ wípé òun gan preach against àwọn pásítọ̀ tí ń ṣoògùn. mùsùlùmí kírísítẹ́nì tó bá ti di pé ń ṣe bí àwọn aláwo ó ti kúrò lójú ọ̀nà o. kò sí tí Islam wá takò ju ẹbọ ṣíṣe lọ kò sì sí tí kírísítẹ́nìtì náà wá takò tó ju ẹbọ ṣíṣe lọ tó bá jẹ́ pé ìlànà ànábì Ìsá ni kírísítẹ́nì ń tẹ̀lé o táwọn ń pè ní Jésù ẹbọ náà ni kírísítẹ́nìtì wá takò. ẹ rí i pé àwọn pásítọ̀ máa ń ka fáàsì kan nínú báíbù wọ́n ní pé ìwọ má ṣe sin Ọlọ́run rẹ pẹ̀lú mámónì kò sí tí ń jẹ́ mámónì ìṣẹ̀ṣe ni mámónì o